Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Under the bridge, you bother. You want your someone to. What is it? Okay, first floor. What is your what's the body shop? What is your restaurant? What I am a what's the power of the book of Maria? And look what I'm saying. I want to much for you. Okay. You're my sorry, of Bore. And look, the Sunday, I did for the people. Look at me, I'm exactly. I'll go to the mission. Tell me. I'll go along here.
ọmọ mi. Wọ́n ṣe tẹ́lẹ̀ lónìí, ogún náwó, ikú nípa ẹ̀ fún àmì o, tẹ́lẹ̀ ìṣọ̀májìnà fún ẹ̀jẹ̀. Àjíṣe bí ọ̀yọ́ láàrin, àjíṣe bí olùkú ewu, láti ìbòdì ọmọ àti òkúta méjì àgbẹ̀kúrá. Ṣùgbọ́n láyọ̀ mi yọ̀ mí yọ̀ mí, láti ìbòdì yọ̀ mí yọ̀ mí, ọba àbọ̀ yọ̀ mí yọ̀ mí yọ̀ mí, àbọ̀wọ̀pọ̀ tí yọ̀ ọ̀pọ̀ ẹ̀ lọ́fìdí yọ̀ mí yọ̀ mí yọ̀ mí, ṣì ọ̀bọ̀ra láti ìbòdì àbọ̀wọ̀pọ̀ tí yọ̀ ọ̀pọ̀ ẹ̀ lọ́fìdí. Ẹlòkú ọ̀kàrẹ̀ àbùsàgbé. Ọ̀kàrẹ̀ ní kan tẹ̀lé bàbá yọ ẹ́. Ọmọdún ẹ̀ ṣe ẹlòkú àbùsàgbé. Wọ́n ní dọ́là rẹ̀. Lukumanu ni lukuma. Akọ̀wé bí kan tẹ̀lé ṣùgbọ́n lẹ́bí. Lẹ́bí bẹ́bí nínú Ìjẹ̀ṣà. Ẹlòkú àmsákìrì òkè ẹgbẹ́. Ọ̀yọ́mí ilé aláàfin àmsákìrì. Ẹyẹ yóò sọ́ndẹ̀ ọmọ adéyẹmọ. Ẹyọ bẹ̀dá ìgbẹ́ lùkú ọ̀ṣẹ́. Ẹyọ ilẹ̀ sáwìrì ọmọ olóore. Ẹyọ tábù yìí dẹ̀bi ìlú Èkìtì. Ìwọ làwọn máa ṣe kò mọ̀ ní ìbàjẹ́. Ọkọlẹ̀ bí kan pè mí ẹ̀lú kú ọ̀ṣẹ́. Ọkọlẹ̀ bí kan pè mí màjà yóò yẹ. Bàbá wẹ̀rẹ̀ tó ń sọ ẹ̀lú kú mi lú kú wa. Ọyọ́ mi lé aláàfin ilé ẹ̀kọ́. Lúkú náà mú ọkọ̀ bẹ́bí. Àwọn àmsàbí àwọn arẹ́ bá bí. Àdúrà ló ń bá kì í ṣàgbára. Àdúrà ló ń bá kì í ṣàgbára. Dúpọ̀ ọmọ àmsàbí. Ẹ̀lúkú 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 ọmọ àmsàbí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.